Àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ṣáájú ẹ wo fọ́nrán yìí. wàhálà ayé yín ti bàjẹ́ ọlọ́run mọ́tò tún dúró fún màálùú imagine ọmọ irú ayé wo lélẹ̀ báyìí wọ ọlọ́run torí ọlọ́run irú kọ́ńtírì wo là ń gbé ẹjọ́ ṣe kọ́ńtírì màálùú là ń gbé ní báyìí ẹ wo bí màálùú ṣe dá ọ̀dọ̀ búlẹ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ibi tí mò ń lọ lónìí kò jìnnà rárá mi ò dẹ̀ ní jẹ́ kí fọ́nrán yìí kó gùn rárá. Mo ti rí ọ̀nà àbáyọ o sí gbogbo ohun tí ó ní ṣe pẹ̀lú ìṣòro àwọn Fúlàní. Wọ́n ń ba èrè oko jẹ́, wọ́n ń da àwọn nǹkan rú nínú oko àwọn bàbá wa. Mo rí gẹ́gẹ́ bí ohun tí ó lè ṣe ìrànlọ́wọ́ tí a bá lè ṣe àmúlò rẹ̀. Ìnira ti dé bá àwọn Fúlàní báyìí, ìrora dé bá wọn lásìkò yìí látàrí ìgbésẹ̀ tí mo rí tí mo ní kí n tún mú wá. Bóyá àwa náà lápá ọ̀dọ̀ tiwa ní ilẹ̀ Yorùbá a lè ṣe àmúlò rẹ̀ láti rí i pé a bọ́ lọ́wọ́ àwọn arábí yìí. Nítorí pé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀. Ọ̀kan gbòógì ìṣòro tí àwa Yorùbá ń kojú òun ni ìṣòro àwọn Fúlàní. Àwọn tí wọ́n jẹ́ kí àwọn ìyá wa lọ sóko lọ ṣe ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àgbẹ̀. Wọ́n á ṣe bẹ́ẹ̀, wọ́n á ká wọn mọ́. Wọ́n á ṣe ìpalára lóríṣiríṣi, fipá bá wọn lò pọ̀, dẹ́ẹ̀mí wọn légbodò. Eléyìí dẹ̀ ti pẹ́ tó fi mọ́ wípé olóyè Sunday Igboho dìde nígbà kan wípé irú eléyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀, a gbọ́dọ̀ fi òpin sí i. Àwọn gómìnà wa náà àwọn náà gbìyànjú, wọ́n gbé ìgbésẹ̀, àwọn Baládé àwọn náà gbé ìgbésẹ̀ rẹ̀. Àwa fẹ́ yànnàná ẹ̀. Ìgbésẹ̀ tèmi rí yìí ọ̀nà àbáyọ only if tá a bá lè gbé ìgbésẹ̀. Àbá la máa ń kó dànù, a kì í kó alábàádànù. Ẹ má yẹ kí n fa ọ̀rọ̀ yìí gùn rárá. Ìgbésẹ̀ wo ni mo ń sọ? Mo rí gómìnà ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà táwa yìí náà ni tí ó pàṣẹ fún àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò wípé lójú ẹsẹ̀ báyìí o tẹ́ bá ti rí àwọn Fúlàní tí wọ́n ń da ẹran jẹ ní ìta gbangba, tí wọ́n tẹ̀ ń ba èrè oko jẹ́, tí wọ́n fi àwọn màálù wọn jẹ àwọn ohun ọ̀gbìn at foresight, lójú ẹsẹ̀ ẹ yìnbọn pa wọ́n. Ẹlẹ́rìí òun ẹnìkan ló máa sọ pé ẹlẹ́rìí òun ó wà ní ibì kan, má kà sí etí gbọ̀nyìn. Lẹ́yìn tí gómìnà yẹn gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí ló wá di wípé àwọn Fúlàní ni wọ́n sọ pé ìrora dé bá wọn, ìbànújẹ́ dé bá wọn. Wọ́n wá tún ránṣẹ́ padà sí gómìnà yẹn wípé kó tètè kó ọ̀rọ̀ rẹ̀ jẹ, wípé àwọn rò wípé irú eléyìí àwọn lè fi àyè gbà, wípé kí ló dé tó ṣe máa parú àṣẹ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n kà fún yín. Fulani group tackles Governor Mutwang over shoot on site order. Fulani tackles Governor Mutwang over shoot on site order. Mo sọ fún yín pé gómìnà yìí ti pa á láṣẹ wípé ẹnikẹ́ni tó tan mọ́ Fúlàní tó ń da ẹran jẹ níta gbangba tẹ́ ẹ bá ti rí tó ń fi màálù rẹ̀ ba èrè oko jẹ́, tó ń ṣe ohun tí ò dáa, tẹ́ ẹ bá ti gán ní rẹ̀ báyìí ẹ yìnbọn pa ni. Ẹ jẹ́ kí n kà á sí ti gbọ̀nyìn. A Fulani group, the Kauta Palu-Aku Fulib Association, has reacted to an order from Plateau State Governor Barrister Caleb Mutwang to security agency to shoot on sight anyone found destroying farmlands in any part of the state. Ohun tó gbìyànjú ni pé wọ́n gbìyànjú láti sọ ni pé àwọn ẹgbẹ́ Fúlàní yìí wọ́n ti fi èsì o sí àṣẹ tí gómìnà yìí pa fún àwọn ẹ̀ṣọ́ aláàbò pé ojú ẹsẹ̀ ní kẹ́ pa wọ́n tẹ́ bá ti rí àwọn Fúlàní tí wọ́n ń ba èrè oko jẹ́ níbikíbi ní ìpínlẹ̀ yẹn. Mutwang had, during a security meeting on Tuesday, given the order to security operatives not to spare any criminal element, especially those who invade farming communities, killing the people and destroying their means of livelihood.
ṣá máa sọ pé gómìnà yìí ò ṣe dáadáa ni. Gómìnà yìí sọ ọ́ di mímọ̀ pé pàápàá jùlọ àwọn Fúlàní tí wọ́n ń ba èrè oko jẹ́, tí wọ́n ń da àwọn èèyàn láàmú tó jẹ́ wípé èrè oko yìí, ètò ọ̀gbìn yìí ni wọ́n fi ń jẹun, ni wọ́n fi ń mú un lọ sẹ́nu. Tẹ́yìn wá sọ wípé ẹ fẹ́ máa bà á jẹ́, ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí wípé ó ń fi màálù ba èrè oko jẹ́ àbọ̀ ń yọ àwọn èèyàn lẹ́nu, ẹ yìnbọn pa lójú ẹsẹ̀. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ n tẹ̀síwájú. Mi ò ní jẹ́ kí fọ́nrán yìí pẹ́ rárá. Ohun tí mo fẹ́ dìmú ni mo fẹ́ dìmú. Ohun tí mo fẹ́ jẹ́ kẹ́yìn náà dìmú, mo fẹ́ jẹ́ kẹ́yìn náà dìmú ní kíákíá. But in a statement on Wednesday morning signed by its national president, olórí àwọn ẹgbẹ́ Fúlàní yẹn ni o, Dr. Hussaini Bazoye, the Fulani group said the order by the governor was extreme and should be rescinded immediately as it has the potential of further escalating insecurity in the state. Wọ́n ní olórí àwọn Fúlàní yìí, president àwọn Fúlàní yìí ti sọ dímọ̀ wípé àìṣẹ́ tí gómìnà yìí pa ó ti pọ̀ jù, ó ti lágbára jù, ìbá dára kó tètè ṣe kíní, kó tètè kó ọ̀rọ̀ rẹ̀ jẹ, kó tó pẹ́ jù pé ó lè fa ìjà láàrin ẹ̀yà méjì. Àwọn ní ẹ kí n tẹ̀sán. Bazoye stated that the order for security operatives to shoot every destroyer of farmlands while remaining silent on ethnic militias who attack key areas and poison their cattle was a testament that the Plateau state government was not concerned about the lives of Fulani people in the state. In the statement, Bazoye made a strong appeal to Governor Mutual to reverse the order, urging him to ensure that all security directives and enforcement measures in the state are applied with strict fairness, justice, and equal treatment for all communities without any form of bias or discrimination. Ọ̀rọ̀ tí yanjú ara rẹ̀. Wọ́n ní kí ló dé tí gómìnà yìí, kí ló dé tí ò ṣe mú ọ̀rọ̀ àwọn Fúlàní náà lókùnkúndùn bí wọ́n ṣe ń poison àwọn màálù àwọn náà, bí wọ́n ṣe ń kọlu àwọn Fúlàní darandaran. Àwọn ọmọ kóòtù òjìrè. Torí ẹ̀ mo ṣe sọ wípé táwa náà bá lè ṣe àmúlò irúfẹ́ nǹkan wọ̀nyí, kó di wípé àwọn náà ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí wọn, kí ìbẹ̀rùbojo kó dé bá wọn, ìbẹ̀rùbojo dé bá wọn látàrí ohun tó ṣẹlẹ̀ yìí, ló fi wá di wípé àwọn náà ń wò wípé tá bá ní ká fi àṣẹ yìí sílẹ̀ bẹ́ẹ̀, àwọn náà mọ̀ pé àwọn jẹ̀bi, òkú àwọn á sùn lọ rẹ́kẹrẹ́kẹ́. Nítorí àwọn Fúlàní yìí ni wọ́n máa ń fi màálù ba èrè oko jẹ́, bẹ́ẹ̀ ni wọ́n máa ń pa àwọn àgbẹ̀. Ṣé a máa sọ pé gómìnà Mutual yìí kò ṣe dáadáa ni? Ṣé a máa sọ pé gómìnà yìí kò gbé ìgbésẹ̀ tó tọ́? Ó máa níbi tó ti rìn dé kó tó di wípé ó gbérúfẹ́ ìgbésẹ̀ yìí, kó tó di wípé ó parúfẹ́ àṣẹ yìí. Ẹ wá rí bí àwọn èèyàn wọn ṣe ń jáde, olórí wọn ṣe ń jáde, àwọn Fúlàní ni o, tí wọ́n sọ pé kí gómìnà yìí kó jọ kó bá wọn kó ọ̀rọ̀ yẹn jẹ padà, kó bá wọn yí àṣẹ yẹn padà. Ń pé eléyìí ó ṣeé ṣe kó escalate, kó di ìjà ìgboro, ó dẹ̀ ṣeé ṣe kó fa nǹkan míì tí wọn ò fẹ́ láàrin ìlú. Ń pé gómìnà yìí náà kò mú ọ̀rọ̀ àwọn Fúlàní bí wọ́n ṣe pa wọ́n, bí wọ́n ṣe mú àwọn màálù àwọn tí wọ́n fún wọn ní májèlé, kò mú lókùnkúndùn. Ẹ jọ̀ọ́, ta ni? Ẹ̀yin kọ́ ni ayálé ni? Ṣé ẹ̀yin kọ́ lẹ ti ọ̀hún rìn wá tẹ́ wá ń ba èrè oko wọn jẹ́ ní ìpínlẹ̀ yìí? Ṣé ibẹ̀ náà kọ́ ló ti lọ kọlu àwọn èèyàn kan ní ìgbà Easter ni? Tí wọ́n ṣe àwọn èèyàn bó ṣe wù wọ́n lórúkọ à ń dá ẹran jẹ. Èmi á gbé fún gómìnà yìí o. Màá sì rọ̀ pé ọ̀rọ̀ táwọn Fúlàní yìí sọ kó má yí àṣẹ yẹn padà, kó jẹ́ kó wà bẹ́ẹ̀. Nítorí pé bó bá sì wà bẹ́ẹ̀, á sì máa ṣe kíni, á sì máa dá ìbẹ̀rùbojo sí wọn lágbádá. Eléyìí gangan ni mo fẹ́ jẹ́ kí àwọn ọmọ kóòtù òjìrè ká tún rí ẹ̀kọ́ kan tàbí ìkejì ká rí dìmú, nítorí pé táwọn gómìnà wa bá lè tún gbérúfẹ́ ìgbésẹ̀ yìí, tí àwọn ọba, tí àwọn olórí ìlú, tí wọ́n bá lè gbérúfẹ́ ìgbésẹ̀ yìí, á ṣe pẹ́rẹ́, á tún jẹ́ kí àwọn arábí yìí máa bẹ̀rù àti mọ ibi tí wọ́n fẹ́ dá ẹran wọn jẹ sí. Nítorí ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀kan gbòógì ìṣòro tí a ní ni ọ̀rọ̀ àwọn Fúlàní ní ilẹ̀ Yorùbá. Ń dẹ̀ bó jẹ́ kí àwọn tiwa náà tá bá lè ṣe àmúlò rẹ̀, ọ̀nà àbáyọ ti dé. Bí wọ́n ṣe rí wọn tí wọ́n ń da ẹran jẹ àti màálù àti Fúlàní náà, kí wọ́n yìnbọn ṣe kíni, kí wọ́n yìnbọn pa wọ́n lójú ẹsẹ̀ ní kíákíá. Tí wọ́n bá lè máa ṣerú eléyìí, ọ̀nà àbáyọ á dé. Àwọn náà gan mọ̀ pé
táwọn bá ṣe lé ikú dé tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Olóyè Sunday Igboho náà ń gbìyànjú tiẹ̀. Ìbà Gani Adams à ń retí yín tí àwọn méjèèjì bá lè fi ọwọ́ sowọ́pọ̀ tí irú àṣẹ yìí bá tẹ̀ jáde sí àwọn ará bíi ẹ rí wípé àwọn gan mọ̀ wípé àwọn eléyìí wọn ò mú ní ṣeré mọ́ o. ìyẹn kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó jẹ́ latest ọ̀rọ̀ ni tí mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ rí nǹkan tàbí ìkejì dè mọ́. ọ̀rọ̀ yìí ó ní ṣe pẹ̀lú nǹkan tó ń lọ nílẹ̀ kóòtù àjíire. ọ̀rọ̀ àwọn Fúlàní yìí a gbọ́dọ̀ lajúlẹ̀. Láìpẹ́ la gbọ́ wípé wọ́n lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tún lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn ìbọn pa igbákejì ilé ẹ̀kọ́ náà. Igbákejì adarí ilé ẹ̀kọ́ náà wọ́n yìnbọn sí wọn. Ẹ wo ọ̀rọ̀ yìí ò ṣe é dúró wò mọ́ o. Ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí. Gbogbo ohun tí ẹ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín káríkárí kó lè dé gbogbo ibi tó yẹ kó dé. Tá a bá lè tẹ̀lé irúfẹ́ ìgbésẹ̀ yìí shoot on sight tí gómìnà yìí pa láṣẹ pé Fúlàní tó bá ti ń dẹran jẹ níta gbangba kó máa yìnbọn pa tó wá mú kí àwọn Fúlàní máa bẹ̀bẹ̀ lásìkò yìí. Táwa náà bá lè ṣàmúlò rẹ̀ báwo lẹ̀yin ṣe rí sí? Ṣó máa dàbí kò ní dà? Ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section. Ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ ẹni yìí tó sọ̀rọ̀ tó nítumọ̀ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Mo kí ojúlówó ọmọ kóòtù òjíire o káàkiri gbogbo àgbáyé. Ẹ ní ṣìrìn, ẹ ní ṣìṣe, ẹ ní ṣìjẹ, láṣẹ Olódùmarè ẹ ní ṣìmú o. Oore ọ̀fẹ́ Ọlọ́run àjẹjẹ tán yóò wọlé ayé yín yóò fi gbù. Torí àwọn bàbá wa sọ wípé ojú kìí ti náà yóò ní tìyìn. Àwọn àgbájọ wọn àná ní pé ìwé mímọ́ ni ọ̀nà tẹ̀ ti sọ. Wọ́n lẹ́ni bá fẹ́ rere Jerusalem yóò ṣe rere. Jerusalem títí wá rèé. Gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá tẹ̀ ń làkàkà kí Jerusalem títí wá ọmọ wọgbó káwọn àtọ̀húnrìn wá ọmọ di oní nǹkan mọ́ wa lọ́wọ́. Ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí o. Káàkiri gbogbo àgbáyé ni mo fi kí yín. Mo kí yín tológun mo kí yín tẹ́lẹ̀ṣọ̀ mo kí yín tọmọlúàbí. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí. Lóòótọ́ ọmọlúàbí ni wá ṣùgbọ́n ní ìkórìtà tá a wà mo ti ń pariwo ẹ̀ tipẹ́. Ọmọlúàbí yẹn ń da ìyà jẹ wá. Ó ń sọ wá di ẹrú lọ díẹ̀díẹ̀. Ó ń sọ wá di aláìmọ̀ọ́ṣe. Ó dẹ̀ mú ká máa sọ ogún ìní àwọn bàbá wa nù ohun tá a jogún lọ́wọ́ àwọn bàbá wa. Ó dẹ̀ mú kí àjòjì kó máa jẹ gàba lé wa lórí. Ọmọlúàbí bóyá torí pé kì í tọ́tì jẹ ní ọmọlúàbí ni ó ń mú wa wọnú igbó lọ. Lọ́mọlúàbí tá à ń pariwo pọ̀ ọmọlúàbí ni wá. Ọmọlúàbí tá à ń lò lóde òní ó gbọ́n tó dára dànù lọ́wọ́ wa. Kò jẹ́ kẹ́nu wa ó tókè. Kò jẹ́ ká lè dá pàṣẹ lórí nǹkan ìní tí àwọn bàbá wa jogún fún wa. Ẹ ṣe jẹ́ ká sun oorun tí ọmọlúàbí ń sùn. Ṣé irú ọmọlúàbí yìí la máa jókòó tì? Tí Fúlàní ó gba gbogbo ohun tó jẹ́ ohun ìní wa lọ́wọ́ wa. Kẹ́rẹ́kẹ́rẹ́ imú ẹlẹ́dẹ̀ tí ń wọgbà kẹ́rẹ́kẹ́rẹ́ Yorùbá ti ń dẹrú tàbí kí n sọ pé a ti dẹrú. Ọ̀nà àti bọ́ lókù tá à ń wá. Ọ̀nà àti bọ́ tó kù tá à ń wá. Tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tá à ń wò gẹ́gẹ́ bí aṣíwájú ilẹ̀ Yorùbá tí ò fọwọ́ sí. Ọ̀nà àti kúrò lóko ẹrú. Torí tẹ̀yàn kan bá sọ fún yín pé Yorùbá ò tí ì sí lóko ẹrú onítọ̀ ń tàn wá ni. Ọ̀nà àti kúrò lóko ẹrú tí àwa tòde òní ń wá àtàwọn bàbá kan ṣùgbọ́n majority of the Yorùbá leaders wọ́n ní kò tí ì takòkò kí ìran Yorùbá ó kúrò lóko ẹrú. Ìyà tá à ń jẹ lọ́wọ́ àwọn Fúlàní tá a sọ pé ó ti tó àjẹyà mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa fi sọ wípé ìyà yẹn ni kẹ́jẹ́ ká máa jẹ. Wọ́n wá ń kọrin bàbá wa Ṣẹ́gun Adéwálé òun náà kọ fún wa pé ká ṣáà máa forí tì í ká máa nítẹ́ lọ́rùn nínú ìyà pé ìgbà tó bá yá a ó rèrè jẹ. Àwọn bàbá tó forí tì lánàá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti kú wọn rèrè jẹ ká tó lọ. Olómú mi béèrè ìbéèrè yìí láàárọ̀ yìí lọ́wọ́ ẹ̀yin bàbá ẹ̀yin aṣíwájú ilẹ̀ Yorùbá ẹ̀yin èèkàn ní ilẹ̀ Yorùbá ẹ̀yin tọ́lọ́run ọba mi gbé ayé ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ ní sáà tá a wà yìí ẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ ẹ̀yin gómìnà ẹ̀yin senators ẹ̀yin minister ẹ̀yin ambassadors all the Yorùbá leaders pé ẹ̀ṣẹ̀ wo gangan ní Yorùbá ṣẹ̀ yìí tó fi difficult fún yín láti yọ ìran Yorùbá kúrò nínú ìgbèkùn
the majority of you know pé ìran Yorùbá wà nínú ìgbèkùn. Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín? Òun náà ni mo ní kí n tún wá béèrè. Ẹ mọ̀ pé tójú bàbá Èkìtì ò bá rí kì í sọ. Ohun tó nǹkan míì ti ń gbomi lójú ọmọ ènìyàn lójú Yorùbá. Ṣùgbọ́n tẹ́yìn bàbá wa rí gẹ́gẹ́ bí nǹkan tí ó ṣe kíní is normal. Tẹ́yìn gan dẹ̀ mọ̀ pé kò normal. Ẹ̀ṣẹ̀ wo ni ìran Yorùbá ṣẹ̀ yín tó fi wá lé tó fi ṣòro fún yín láti sọ òdodo ọ̀rọ̀, tó fi ṣòro fún yín láti act as a leader in Yorùbá land, tó fi ṣòro fún yín láti yọ Yorùbá kò nínú ìgbèkùn, tó fi ṣòro fún yín láti kọ ìyà fún ìran Yorùbá, tó dẹ̀ ń fún àwọn ọmọ àjòjì lórí ọ̀fẹ́ láti máa fi Yorùbá ṣe káràkátà káàkiri gbogbo àgbáyé, tó ń sọ Yorùbá di ìjẹ́. Yorùbá ló kù tí wọ́n ń jẹ tí wọ́n mú. Yorùbá ti wá di ìjẹ lé wọn lọ́wọ́ torí pé wọ́n ti rí pé ìgbé ayé tí Yorùbá ń gbé, ìyà tí Fúlàní fi ń jẹ Yorùbá, ìṣekúpani tí Fúlàní ṣe nílẹ̀ Yorùbá, ó ń dàbí pé ó ń dùn máwọn bàbá wa àtàwọn tó jẹ́ olórí wa, ó dùn máwọn nù. Kí lẹ̀ ṣe Yorùbá? Ẹ̀yin tẹ́ wà nípò àṣẹ lénìí. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé kú ojúmọ́. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣojú tó ṣẹ̀yìn, tó dúró ní ìdí òtítọ́, tó ní títí Olódùmarè máa fi gbẹ̀mí lẹ́nu ohun ìdí òtítọ́ àti ìdí ìtẹ̀síwájú ìran Yorùbá ló wọ́ wa. Mo mà tún kí yín lórúkọ lóyè Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà, kàkà kí Olódùmarè ẹni tá à ń tì sígbó tí ń tira ẹ̀ sọ́nà, òun náà dìde, ó jà fitafita. Inú mi dùn nínú interview tí bàbá wa Olúgbọ́n ṣe, ó ní ṣe ló yẹ kí àwọn kan ti Sunday Ìgbòho lẹ́yìn torí Yorùbá ló dìde fún. Kábíyèsí gbọ́n ló sọ bẹ́ẹ̀ pé ṣe ló yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti Sunday Ìgbòho lẹ́yìn nítorí pé ìran Yorùbá ló dìde fún. Kàkà bẹ́ẹ̀ àtìlẹ́yìn tó yẹ kọ́ Adéyẹmọ rí ń gbà yẹn lọ́wọ́ àárí. Ìlú tẹ́yìn bàbá wa ń lù náà ni pé ìyà tí ìran Yorùbá ń jẹ ó ń dùn mọ́ yín nú. Mo forúkọ àwọn náà kí yín. Bàbá tó lọ kọ́ bá àti ìtìyè á yí yín lọ́kàn padà. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa yí yín lọ́kàn padà láti ṣe ohun tó tọ́ fún ìran yín. Ọlọ́run tó láyé àti ọ̀run tó jogún ilẹ̀ yìí fún àwọn baba ńlá baba wa yí yín lọ́kàn padà láti ṣe ohun tó tọ́ fún ìran yín. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ Yorùbá náà ni Ọlọ́run á kó sí yín nínú, á lè jẹ́ kẹ́ ẹ dáríjì ìran yín. Mo ti kọ́ ní Orlando fún yín. Mo ti kọ́ ní Orlando. Orin Orlando yẹ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin bàbá wa ẹ fi ṣọ̀dọ́ ni, ẹ fi ṣèwé ni, ẹ fi lògbà ni. Pé torí ọ̀pọ̀ ènìyàn la ṣe dá ẹ lọ́lá. Torí tálákà lọ́lọ́run ọba mi ṣe ń bùkún ẹ. Ó ní má fọlá pọ́n máa láìní lójú. Torí mẹ̀kúnnù lọ́lọ́run ọba mi ṣe yọ̀ǹda ipò tẹ́ wáyé fún yín sà. Ẹ rántí ọ̀pọ̀ nínú àwọn tá a jọ bí yín tó gbọ́n jù yín lọ, tó mọ̀wé jù yín lọ, wọn à sí láyé mọ́. Ọ̀pọ̀ nínú wọn ò dúró gborúkọ. Ọ̀pọ̀ tẹ́ ẹ jọ kàwé tẹ́ ẹ mọ̀ pé igi ìwé rèé, igi ọgbọ́n rèé, àwọn dà lẹ́nìí. Àti wá wọn àrí wọn mọ́ wọn ti lọ. Tọ́lọ́run bá lè fún yín lórí ọ̀fẹ́ tẹ́ ẹ wà ní ipò lénìí tí wọ́n dẹ̀ ń pọ́n ìran yín lójú tẹ́ ẹ dẹ̀ ṣe bíi pé ẹ gbọ́ pé kò kàn yín. Special announcement tí àwa mọ̀ pé gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá mọ̀. Fúlàní has take over all the Yorùbá land. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ mọ̀ torí ẹ kò síbi tá a dé ní ilẹ̀ Yorùbá lénìí tí ẹ rí ọwọ́jà Fúlàní bẹ̀. Ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe ń rìn kiri, mi ò ní dárúkọ ọ̀nà yẹn. Alódìdí more than 2 hours tán àwọn Fúlàní mọ̀ ọmọ kan da màálù sójú ọ̀nà ní Èkìtì wa yìí ni o. Wọ́n ní ọmọ da màálù sójú ọ̀nà tí ò dẹ̀ sẹ́ni tó máa mú wọn. Àwọn ọlọ́pàá tó ṣe gàràgàrà lọ́bẹ̀, gàràgàrà tó ṣe lọ náà ṣe padà. Nání ká ní sùúrù lójú ọ̀nà tí mọ́tò ń rìn ni o. Lójú ọ̀nà tó bí sí dáadáa ni. Ó jẹ́ kan nínú ọ̀nà téèyàn lè gbà wọlé sẹ́kìtì téèyàn lè gbà jáde síta. Wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ da màálù, àwọn màálù yẹn wá sùn sójú ọ̀nà. Òun náà dẹ̀ jókòó lẹ́bàá títí ń bẹ oko tó òkúta mẹ́ta mẹ́bí ó ń ṣe ń jẹ tó fẹ́ jẹ ni o. Fúlàní ń gbégbé ayé ta ní ọ̀mú mi nílẹ̀ Yorùbá. Fúlàní lójoojúmọ́ ni Fúlàní jí ọmọ Yorùbá gbé. Bọ́dà mi kan sọ sítórì kan pé ó ń gbéra láti Èkó ní aago 9. Aago 9 òru ló padà wọ Àkúrẹ́. Ó ní mọ́tò yẹn ń bàjẹ́ díẹ̀díẹ̀, ó nígbà tó débì kan dírẹ́bà gan sá lọ làwọn ará bíbà ìbá jáde síta not know pé dírẹ́bà yẹn ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Fúlàní
they now turn kidnappings to a business in Yorùbá land. àti rí àwọn ọmọ Yorùbá tó ti kòlábò pẹ̀lú àwọn Fúlàní tó ń jiyàn gbé ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn bàbá wa ìdẹ́ mọ̀ ẹ wá gàgùn lálẹ́ lórí ẹ̀ṣẹ̀ bíi pé kò kàn yín. The Fulani has dominated the Yorùbá land. lórí àpáta tí mo wà yìí lẹ́yìn ẹ̀ lánàá òun ní ó fún mi lórí ọ̀fẹ́ láti ṣe program lọ́wọ́ alẹ́ abẹ̀rẹ̀ sí ń lé wọn bẹ̀ ni. òní mo fi ń pariwo pé gbogbo ẹ̀yin tí àpáta tí òkè bá wà lẹ́yìn ilé ọ̀dọ̀ yín dàbí nílùú yín ẹ lọ máa yẹ bẹ̀ wò níbẹ̀ náà ń kó ohun èlò ìjà wọn ohun èlò oró tó fẹ́ fi ṣe ìran Yorùbá ní ṣùtásí tí àwọn bàbá wa láwọn ọmọ ní tí wọ́n bá ń pọ̀ ọmọ Yorùbá tí wọ́n ń jí ọmọ Yorùbá gbé ẹ̀ ní rí kí àwọn bàbá wọn ní nọ́ọ̀tì kó sọ ọ̀rọ̀ ẹyọ kan ẹ̀yin bàbá wa dẹ̀ dákẹ́ ẹ̀ ń gbégbé ayé ẹrú lórí ilẹ̀ bàbá yín ó yẹ ká bi yín léèrè pé ẹ̀ṣẹ̀ wo ni ìran Yorùbá ṣẹ̀ yín ó yẹ ká bi yín léèrè àwọn àbí àwọn bàbá àná ohun tó yẹ ká ṣe fún yín tí wọn ò ṣe fún yín lẹ̀ ń yarọ́ lórí àwọn tòde òní tí yóò Fúlàní dẹ̀ ń dorí Yorùbá kodò tẹ̀dẹ̀ dákẹ́ tẹ̀dẹ̀ ń wòran torí èmi nígbàgbọ́ pé ẹ mọ̀ pé eku òkè bí eku nílẹ̀ Yorùbá èmi nígbàgbọ́ pé ẹ mọ̀ pé ọmọ ènìyàn gẹ́ òfin bí ọmọ ènìyàn ẹ má bínú kọ́ ló wọlé adáwọ̀ yín bàbá mi Fatai Jimoh ojú òní tìyín ìrìn olóṣèlú tẹ̀ ń kiri ó jẹ́ ká mọ̀ pé ẹ mọ̀ nǹkan tí ìran Yorùbá ń là kọjá ló jẹ́ kéèmí lè fọwọ́ sọ̀yà pé ìwà ìkà lẹ̀ ń wù fún ìran kóòtù òjìrè olóṣèlú kan máa ti ìlú kan bọ́ sí ìlú kan security tó máa kólé lẹ́yìn á ju 20 lọ kí ló dé dẹ́ fi ń kó security lẹ́yìn ìlú yìí la wà ní 1979 tí wọn ò lè fi pàtó fáwa àwọn olóṣèlú ìgbà yẹn wọn kó security rìn bẹ́yìn ṣe kó ní lóde òní in 83 the same thing kámú 33 yẹ kúrò èyí tí Babangida gan dànù wọn kó àwọn security lẹ́yìn bí èyí ṣe ń kó lẹ́yìn lẹ́nìí ẹ rí bí lọ́ọ̀sì bíi mẹ́rin márùn níwájú wọn bí lọ́ọ̀sì bíi márùn mẹ́fà máa wà lẹ́yìn ìyẹn ni pé ẹ̀yin gan mọ̀ pé ara okùn ara òru ẹ̀ di yẹ ẹ̀dẹ̀dákẹ́dẹ̀ ń wòran as a leader mo ti ń sọ tipẹ́ o mo ti ń sọ tipẹ́ ọba tó bá jáde síta tó ń gbayì ìlú ẹ̀kún fọ́fọ́ ni o àlàáfíà wà ní ìlú tó wà ní o níjọ́ tí ìlú bá ti tú ni iyọ̀ ọba lọ lára ẹni tó wà lórí àpèrè níjọ́ tí ìlú tó jọba lé lórí bá ti tú níjọ́ yẹn náà ni kò sí ìkẹta ń pè lọ́ba mọ́ níjọ́ tẹ́ ẹ bá ti àláwọ̀ àwọn Fúlàní kan máa kọ̀ntínú báyìí tó bá ti pẹ́ tẹ́tẹ́ pa ọmọ Yorùbá wọ́n á gba agbára lọ́wọ́ yín agbára tó wà lọ́wọ́ yín lónìí tí ẹ kọ̀ tẹ́ ẹ lò ṣùgbọ́n tágbára bá wà lọ́wọ́ Fúlàní wọ́n ń lò lérí ọmọ Yorùbá bí ẹ ti wà lórí ipò agbára lẹ́nìí tẹ́ ń pera yín ní gómìnà tẹ́ ń pera yín ní sẹ́nítọ̀ tẹ́ ń pera yín ní rẹ́ẹ̀p àwọn Fúlàní sì ń lo agbára lérí Yorùbá ráìsì lẹ́yìn máa ń pín kiri òróró lẹ́ máa ń pín kiri àti 10,000 àti wá sọ ìran Yorùbá di jẹun kó kú nígbà tá a lálàáfíà tẹ́ ń fún wa ní ráìsì ẹni tí ò lálàáfíà tẹ́ ń fún lóúnjẹ ẹni tó. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.